Ẹ káàárọ̀ gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko káàkiri gbogbo àgbáláyé. Ọ̀dẹ̀ ọ̀dà bí yọ̀yẹ̀ wa kò ní yẹ̀lẹ̀. Òjò kírọ̀ kọ́ tàṣe lẹ̀ olóore ẹnì kọ̀ọ̀kan wò ní tàṣe wa. Olóore wo ní dojú ìjà kọ wá o. Ọlọ́run má sọ pé ò ṣe mọ́nú ayé wa, má padà lẹ́yìn wa. Èèyàn ní sóore ní olóhùn ò ṣe mọ́. Èèyàn ní sóore ní dúró tóore tó bá ṣe Ọlọ́run ọba kì í ní ẹ̀dá lára. Ọba tó fún wa lójú ó fún wa lójú gbéregbére ni, ó fún wa lẹ́nu ó fún wa lẹ́nu gbéregbére ni, torí ká lè máa rí ọpẹ́ dú. Gbogbo oore tọ́lọ́dún àbá wa ṣe fún wa ẹ̀jẹ̀ á máa mọ̀ pé dá. Ẹ má jẹ́ aya láìmoore. Béèyàn bá sóore fún ọ dúpẹ́ fún. Ọlọ́run tó ṣe wá lóore gan ọ̀fẹ́ kóhun ó ṣe wá lóore ká má dúpẹ́, ẹ̀jẹ̀ á dúpẹ́. Ẹ má jẹ́ aya láìmoore. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí là ń pè ní ẹ̀rọ ata sísọ. Ayé níkà, ayé sì láàánú. Ṣùgbọ́n ìkàánú ayé pọ̀ ju aláàánú lọ. Ọ̀sẹ̀ ìdìgbà tí wọ́n bá rẹ atare káyé tí ó jù ọ́ ní nǹkan o, ayé ò ní jù wá ní nǹkan o. Wọ́n á máa rẹ òkúta, wọ́n á máa pe ìṣẹ̀dá ẹni tí wọ́n sì ju nǹkan sínú rẹ̀. Wọ́n á máa fẹ́ nǹkan láfẹ́fẹ́ tí ó sì kànyàn lára. Bẹ́ẹ̀ ni wọ́n á máa bu ẹsẹ̀ ẹni, wọ́n á máa kó itọ́ ẹni, kódà ayé á máa kó ọ̀rọ̀ ẹnu ẹni. Ọ̀gbọ́n rí ọ̀rọ̀ ẹnu ayé á máa kó. Ayé á máa lo àwòrán èèyàn. Àti ìdébẹ̀ yẹn lónìí, ìyẹn dọjọ́ iwájú á máa kà síbẹ̀. Tí ayé bá sọ ní láta tí kì í fi ṣiṣẹ́ lára ẹni, tàbẹ́ni tí irú bẹ́ẹ̀ ti wà lára rẹ̀, tọ̀tọ̀ mélòó kan tètè gbọ́jà lọ ra ohun tí mo fẹ́ kà fún ọ yìí o. Sọ́ngbọ́ ẹ gbìyànjú kẹ́ lọ wá ọ̀gà gbígbẹ. Ọ̀gà kí ni mo pè é? Ọ̀gà gbígbẹ, ewé mi èṣù, odidi tàǹgìrì tó gbó kéékèèké dáadáa, egbò nábìrì, ewé iná. Sọ́ngbọ́ ewé iná, egbò tinú pọgbẹ́, egbò tinú pọgbẹ́. Ọyẹ gún gbogbo ẹ̀ papọ̀. Ẹ ti gún gúdúgúdú. Tẹ́ bá ti gún tán ẹ wá gún pẹ̀lú òrí àti epo pupa àti àdíẹ̀ yẹn. Àwọn ará abẹ̀ ni wọ́n máa pè ní àdíṣòṣò. Àdíṣòṣò làwọn máa pè. Ẹ wá fi pò dáadáa, ẹ fi pò ẹ kó sínú kíkan. Ẹ máa lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Pàápàá jùlọ tẹ́ bá rí i pé òde tẹ́ fẹ́ lọ yìí àwọn ẹni bí pọ̀ mẹ́ ẹ fi wẹ̀ kẹ́ tó lọ. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pé ràbàràbà nǹkan yìí bá ti wà lára rẹ̀ tó bá fi wẹ̀, ó tún máa fi pa ojú bí ata yẹn ní agbára Ọlọ́run yóò lọ. Ẹ lọ dán wò, ẹ dúpẹ́ fọlọ́run. Sáyẹ́ǹsì àwọn Yorùbá ni. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àmẹ́yìn náà má kọjá yìí. Níbi tí wọn ò bá fẹ́ ní àìdáre ń bẹ̀ bọ́ bá dáre ń bẹ̀ ta ní ọ̀bọ̀ ògbé. Má tò àga àjókòó síwájú ilé ẹni tí ò fẹ́ràn rẹ̀. Ayé ọ̀fẹ́ ni dénú. Tọ́ bá wọṣọ tó kó sẹ́sì wọn ò lo jìbìtì ní ọ́. Tọ́ bá wọṣọ tó kó sẹ́sì wọn ò lo òrí ṣe. Ìwọ ni wọ́n fẹ́ ká ṣe. Ayé ò ní tẹ́ lọ́rùn. Ìwọ gan jẹ́ kí oríire ó pé kó gba ìkìlọ̀ ṣàgbà ògùn. Nígbà àwọn wòsàn fún wọn ní kó má dọjà láàrin ọjọ́ méje. Oníwọ̀ ọ̀dọ́jà ìwọ gbé kẹ̀kẹ́ kọjá ń bẹ̀ ni. Aburú wá ṣẹlẹ̀ tán. Olóníṣègùn ọmọṣẹ́. Ìwọ lóríire ò pé ní àbọ̀ oníṣègùn. Ẹ̀jẹ̀ àmọ́ ń tàn sí. Ìtọ́jú ara nílànà ewé àtegbò ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Má gbógun owó déwájú mi o. Òkà àlùwò má gbé déwájú mi. Àfọ̀ṣẹ́ má gbé déwájú mi o. Ìtọ́jú ara nílànà ewé àtegbò. Mo ń wá kíní kan tí màá kówó ǹdí rẹ̀ má gbé déwájú mi. Ṣé o ti gbọ́? Má gbé déwájú mi o. Ṣùgbọ́n táyé kì í fi bà tẹni jẹ́.
tí wọ́n fi dín ní lọ má lè rọ̀ pé báyà ń bọ̀ tí lówó wọn ò lè rántí rẹ o èèyàn yéyéyé ọ̀ ń jẹ àmàlà ó ń fi ta àparò jẹ́ àwọn ọ̀rá màlàjẹ ni wọ́n má sọ̀rọ̀ rẹ láì dá wọ́n sọ̀rọ̀ rẹ wọ́n pariwo rẹ wọ́n lè níbi tó ti rí kan sọ fáwọn ó sì gbérí òkú kalẹ̀ bẹ́ẹ̀ lọ fẹsẹ̀ òkú mú kọ ayé burú o ayé a máa wádìí ẹni o bọ́ ọkọ lé wọn ó béèrè ẹni tọ́ bọ́ ọkọ bọ́ra lẹ̀ wọ́n ó béèrè bí o ti rówó ẹ̀já rọra ṣe o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa o. láti máa béèrè nípa ọ̀pọ̀lọpọ̀ ewé tá a ti fi sílẹ̀ àbíṣẹ́ tá a sọ àlàyé rẹ̀ abẹ́gbẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ mo ní gúrùpù fún à ń pè ní private group wọ́n dà gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 làwọn èèyàn fi ń wọbẹ̀ ó ti di dí mi báyìí tá à ń pè ní 10,000 ṣe ti gbọ́ tó o bá ti lè san rọra sí báyìí o lè béèrè kan ní dọ́ọ̀lóhùn public group wà o fẹ́ni tó bá fẹ́ join ọ máa gbọ́ oríṣiríṣi àwọn àlàyé nǹkan kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta ti fi sílẹ̀ látọjọ́ pípẹ́ ọ máa jàǹfààní ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ wá dákun gbogbo fídíò wa ti bá ń dọ́wọ́ yín fídíò mi oríṣi méjì ni ọ́díò fídíò ń bẹ àwọn ibì kan bẹ tẹ́ máa gbọ́ orin tẹ́ rí ojú mi èmi náà rèé o ẹlòmí lè lérò pé bóyá áàpù ni mo lò èmi ló ń wò yìí o tí mo kọ́ lẹ́nu bíi tàǹgìrì o Lukman ọmọ Àyádáre ló ń gbọ́ yìí o torí pé nínú gúrùpù WhatsApp àwọn èèyàn ṣe mítìn lórí ẹ̀ pé ká tó máa bá wọn ṣe ọ́díò fídíò yẹn wọ́n láwọn láìkì àwọn kan sì ní fídíò làwọn láìkì tó ń gbà àwọn kan pariwo pé ẹni tí ń ṣe ọ́díò yìí àwọn fẹ́ máa rójú rẹ̀ ojú mi rèé tẹ́ bá bẹ̀ wá ń ṣẹ́ tó bá ní dìlé díẹ̀ ẹ má bèsè bínú omi lọ́pọ̀jọ kàlọ́ èrò pọ̀ ni o èrò pọ̀ gan-an ni ṣùgbọ́n ẹ gbà sẹ́yìn ẹ gbà ìṣẹ́yìn tèmi nìyẹn a lè lọ́sẹ̀ kan kó léjọ́ a lè lọ́sẹ̀ méjì kó léjọ́ ẹ má fèsì bínú àwa kọ́ o àwọn èèyàn ni o èrò pọ̀ ni o ẹ̀yin náà wo níṣẹ́ tọ́jú ń dà wọ́wọ́wọ́ mí ní Nàìjíríà níṣẹ́ ojú ọ̀rọ̀ òjò tí ń rọ̀ ní Nàìjíríà kọ̀pọ̀ tó ti kódè fún àlọ́wọ́ yìí kódè fún àmọ́ wà báyìí nísìn yọ yẹ wá o lágbára Ọlọ́run títú omi credit màá ti wà ní àbí màá ti gbéra títí Jímọ̀ ó yẹ kí n ti dé Kútọ̀nù agbára Ọlọ́run wọ́n tó fẹ́ rí mi ni ẹ fẹ́ ra tùràrí ní nǹkan oríṣiríṣi àtúndè ní ẹ̀yọjú sí mi ẹ ti gbọ́ ẹ̀yọjú sí mi yọ yẹ wá òní yẹ lẹ nọ́mbà wọlé lè fi bá mi sọ̀rọ̀ +234803298 +2348133155111 ẹ̀yọ̀ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651929 yọ yẹ wá òní yẹ lẹ èyí tá a fẹ́ Ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí wa ire o ire kàbìtì.